gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday September 25 ọdún 2025 tá a wà nú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ṣáájú kí n tó máa tẹ̀síwájú, ẹ̀yin tẹ̀ ń wò mí, ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí, ẹ jọ̀wọ́ ẹ bá wa follow backup page wa Ìṣẹ̀dá Spiritual Backup. Líǹkì ẹ̀ wà lábẹ́ kọ́mẹ́ǹtì. Látàrí pé Facebook tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí suspension ti pọ̀ jù lórí rẹ̀, látàrí pé àwọn kan lọ ń rìpọ́ọ̀tì péjì wa, tó sì jẹ́ pé prófáìlì ta lè fi ní full access láti lè fi share, láti lè fi ṣe oríṣiríṣi, Facebook ti disable ẹ̀ ní ìjẹta òde yìí. Òun ló fà tó dàbí ìgbà pé àwọn fídíò wa ṣe ségesège lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bí ìgbà pé kó pẹ́ ká tó post ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa follow new page tá a ṣẹ̀ṣẹ̀ ṣí, Ìṣẹ̀dá Spiritual Backup. Líǹkì ẹ̀ wà ní abẹ́ kọ́mẹ́ǹtì, first and second comment, líǹkì ẹ̀ la fi síbẹ̀. Ẹ tẹ̀ ẹ máa wọlé sórí péjì náà kí ẹ bá wa follow àwọn fídíò tá a bá sì ń fi síbẹ̀ báyìí, kí ẹ máa bá wa share rẹ̀ káàkiri ní o, kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ̀ pé a ti ní péjì tuntun. Torí pé péjì eléyìí àní pẹ́ cancel rẹ̀, tó ṣe pé gbogbo fídíò tá a bá máa post pátá péjì kejì yẹn ni yóò máa wà. Ẹ ṣeun púpọ̀ ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kọrin yan Harris tàbí láàrin March 21 sí April 20, ẹ ní láti fẹ̀lẹ̀ ṣe dáadáa lọ́jọ́ tòní o, látàrí pé ẹ gbọ́dọ̀ ní pé ẹ kánjú pinnu àbí yára gbégbé sẹ́ra rárá. Torí tí ẹ bá ṣe èyí ó ṣeéṣe kí ẹ fẹ́ regret o. Kẹ́rí dájú pé kíyèsára, ẹ wúlò àkókò àti ìgbà yín láti fi wòye sí nǹkan tẹ fẹ́ ṣe, ìgbésẹ̀ tẹ fẹ́ gbé. Kẹ́ wòye sọ́nà tó máa gbà dára, kẹ́ wòye sí àwọn kùdìẹ̀kudiẹ tó lè wà ń bẹ̀, ẹ wòye sí advantage àti disadvantage ṣáájú kí ẹ tó ní ẹ fẹ́ gbé ìgbésẹ̀ èyíkéyìí. Ọjọ́ tòní kẹ́ mọ̀ nǹkan tí ẹ fẹ́ ṣe dáadáa fínífíní ṣáájú kí ẹ tó ṣe, kó má bàa sí pé ìkábàámọ̀ ń wáyé lórí rẹ̀. Ẹ rí dájú pé ẹ ṣọ́ bí ẹ ṣe náwó sí lọ́jọ́ tòní pẹ̀lú, tó bó ṣe ṣe kí ẹ fẹ́ náwó lórí nǹkan tí ò nítumọ̀ lọ́jọ́ tòní tó sì máa padà bí regret. Ẹ kíyèsára dáadáa, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sílẹ̀ ní àbẹ́yìí tí ó kàn yín. Ẹ rí dájú pé ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́, kí ẹ sì wá àkókò láti ṣe prayer pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣe ṣe kí ẹ ráǹfààní láti rówó dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ máa rí àwọn kọ̀ọ̀kan gbé ṣe lọ́jọ́ tòní pẹ̀lú. Ọjọ́ tòní máa favour yín púpọ̀ o. Lénìí kẹ́ rí dájú pé ẹ take advantage gbogbo nǹkan kíkan tó bá wá sí yín lọ́dọ̀, gbogbo nǹkan kíkan tó bá jẹ́ bí opportunity lọ́jọ́ tòní, kí ẹ grab rẹ̀ ló dára. Ẹ enjoy ara yín, ṣùgbọ́n má ṣe lérí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni. Ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ jìnnà sí stress rẹpẹtẹ púpọ̀ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní o. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín o. Ẹ jáde lọ láti lọ gbafẹ́, láti lọ enjoy ara yín. Ẹ lè gbéra yín jáde láti múnú ara yín dùn. Ẹ gbé gbogbo nǹkan tó dàbí ròyìnròyìn iṣẹ́ kẹ́ gbé kúrò lórí pátápátá. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kí ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ẹ̀yin tẹ́ bá jẹ́ iṣẹ́, ọjọ́ tó dára lọ́jọ́ tòní máa jẹ́ fún yín o. Látàrí pé ó ṣeéṣe kí ẹ rí ìdàgbàsókè lórí ọ̀rọ̀ iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Títẹpámọ́ṣẹ́ tẹ́ tí ń tẹpámọ́ṣẹ́ látijọ́ mẹ́ta á bí rere fún yín lọ́jọ́ tòní o. Àwọn tó rọ̀gbà yín ká pátá inú wọn máa dùn, tí wọ́n máa wà very impressed pẹ̀lú bí ẹ ti ṣe ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn ara yín balẹ̀, kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ tẹpámọ́ṣẹ́ lénìí, kí ẹ wà positive, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín, kẹ́ fi kún ọkọ́ lénìí pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọ̀pọ̀ yín tẹ̀ ń wáṣẹ́ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kára yín yá gágá púpọ̀ látàrí pé opportunity tó jọ mọ́rúfẹ́ nǹkan bẹ́ẹ̀ á sílẹ̀ dáadáa lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ wòye sí àwọn iṣẹ́ tẹ́ fẹ́ ṣe dáadáa lọ́jọ́ tòní, kẹ́ ẹ gbé ìgbésẹ̀ lé lórí ṣáájú kí ẹ tó ní ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ kíṣẹ́. Ẹ lè ṣèwádìí lé lórí pé iṣẹ́ báyìí mo rí, ṣé mo lè lọ ṣe, tí ó dára, tí ó máa báṣẹ̀ dá mi mú.
bára yín ṣe wáyá gágá lọ́jọ́ tòní tí inú yín sì ń dùn yìí, ẹ jẹ́ kó ran àwọn tó rògbà yín ká náà kí inú tiwọn náà dùn káyọ̀ wọn kún. Ẹ spread happiness yẹn pẹ̀lú ìfẹ́ yẹn, ẹ gbájúmọ́ṣẹ́ kí ẹ lè rore gbámú, ẹ free mind yín kí ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 9 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní, àwọn nǹkan tó wà nínú ọkàn yín pátá, àwọn idea tó wà lọ́kàn yín á dàbí kí ẹ ṣàlàyé rẹ̀ fún ènìyàn kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n rí dájú pé kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa sọ lẹ́nu kó má jẹ́ pé nǹkan náà máa padà kọ́ sí wàhálà fún yín. Kẹ́ kíyèsára ọ̀rọ̀ yín ó ṣeé ṣe kí wọ́n fẹ́ twist ẹ̀ kó fẹ́ ní lágbájá ló sọ̀rọ̀ báyìí tàmẹ̀dù ló sọ̀rọ̀ báyìí tí yẹn sì lè fẹ́ jẹ́ kí ìpòrú ọkàn dé bọ́ta yín. Ẹ rí dájú pé kíyèsára dáadáa lọ́jọ́ tòní lẹ́ni kẹ́ rí dájú pé ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ kọ́rọ̀. Bẹ́ẹ̀ sì ni kò dára púpọ̀ fún yín láti gbé ìgbésẹ̀ èyí tó lágbára lénìí. Ìgbésẹ̀ tẹ́ ẹ bá gbé ó dára kẹ́ wulẹ̀ sọ́ dìgbà míì, tẹ́ ẹ bá wá sì gbé tó ṣe pé dandan ni kẹ́ gbé lénìí. Ẹ ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀ ṣáájú kí ẹ tó gbé. Ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà. Ẹ má jà, ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ẹ máa wà more focus, ẹ máa wà determine púpọ̀ tí ìgboyà sì máa wà fún yín dáadáa látàrí pé máa ṣiṣẹ́ lórí bí ìdàgbàsókè ṣe fẹ́ dìbàgbé sí ayé yín. Ẹ rí dájú pé àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lénìí ẹ mójútó wọn dáadáa. Ẹ má wà pọ́njú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ ṣe nǹkan yín létò ètò kẹtẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 àwọn kan tí ẹ ti ń lé ń pé kí wọ́n fún mi lówó níbi iṣẹ́, kí wọ́n fún mi ní lónìí yìí, nǹkan báyìí ni mò ń fẹ́ látọ̀dọ̀ lágbájá, ó ṣeé ṣe kí gbogbo ẹ wọlé lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní ẹ máa rí àwọn kankan ṣe lónìí tó ṣe pé ó máa ń tayọ. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kó dá yín mọ̀ sí láyé iṣẹ́ kẹtù popular sí ẹni ìrẹ̀lẹ̀ lénìí dára o. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí tí iṣu yín bá sì ta kí ẹ fọwọ́ bò kó lè pẹ́. Ẹ wá àkókò láti ṣe prayer lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ẹ ní fi bẹ́ẹ̀ dára yín lójú dáadáa lọ́jọ́ tòní láláì tí ẹ mọ nǹkan tó tiẹ̀ fà á. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe pé ẹ ti ń wòye sí pé nǹkan ńlá báyìí lẹ́ ń fẹ́, ìgbésẹ̀ báyìí lẹ́ fẹ́ gbé, àwọn nǹkan ńláńlá eré ńláńlá báyìí lẹ́ ń fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba tó wá dàbí ìgbà pé nǹkan náà ń falẹ̀, bí ìgbà pé gbogbo bí nǹkan ṣe ń lọ yìí kò dàbí ìgbà pé àwọn nǹkan tẹ́ ń fẹ́ yẹn fẹ́ máa bọ́ sí díẹ̀díẹ̀. Ìyẹn lè fẹ́ fa feeling yìí, ó lè fẹ́ fa kẹfẹ́ lose hope, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín, ẹ manage àwọn nǹkan tí Ọlọ́run fún yín lásìkò yìí, kẹ́ sì bẹ̀rẹ̀ sí ṣe prayer, kẹ́ bẹ̀rẹ̀ sí iṣẹ́ lórí bí ìdàgbàsókè ṣe fẹ́ wáyé slow and steady. Ẹ máa padà win ní race yín, kò sí nǹkan tó wá lọ́wọ́ ọ̀rọ̀wọ́ọ̀rọ̀sẹ̀, èèyàn atẹpámọ́ṣẹ́ láti rí nǹkan gbámú ni. Fún ìdí èyí ẹ má finú tọ̀yàn rárá, má gbára léèyàn rárá, ẹ tẹpámọ́ṣẹ́ dáadáa kí ẹ sì fi nǹkan yín létòlétò lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ ilé eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe àwọn akitiyan tẹ́ ń ṣe kí ó ṣe pé ẹ máa lò lórí àwọn nǹkan tó dá lọ́jọ́ tòní látàrí para yín máa yá gágá púpọ̀. Léni tẹ́ bá wá fi plánù sí nǹkan yín tẹ́ strategize ó ṣeé ṣe kí nǹkan tí ẹ̀ ń lé yìí kó padà rí bí ẹ ṣe ń fẹ́ kẹtùrí ṣe dáadáa láàyè iṣẹ́ lénìí kí ilẹ̀ tó ṣú inú yín máa dùn, ayọ̀ yín máa kún. Ẹ wà focus, ẹ tẹpámọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní agbára káká máa wà fún yín. Ẹ máa gbáradì púpọ̀ láti lè iṣẹ́ èyíkéyìí tó sì jẹ́ pé ìgan máa bí ìdùnnú àtayọ̀ fún yín. Ó dára púpọ̀ lọ́jọ́ tòní kí ẹ wá bí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín àtàwọn alásùnmọ́ yín bíi màlẹ́bí àti ọ̀rẹ́ bóyá fẹ́ dánmọ́rán dáadáa látàrí pé tí ẹ bá ṣe èyí àwọn náà máa fìfẹ́ hàn sí yín tí wọ́n á sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá yín ṣe lénìí. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí ènìyàn kan nù mọ̀lẹ́bí yín kí wọ́n rí àǹfààní kan jẹ kó rí àwọn oore kan gbámú lọ́jọ́ tòní tí yẹn ti máa bí kí àwọn ará ta kí wọ́n bá yín yọ̀nù mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. ó ṣeé ṣe kẹ́ni náà ti máa lé nǹkan yìí láti gbà pípẹ́ kó ṣe é pé lọ́jọ́ tòní ni irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ wá bọ́ sí tàbí kó ṣe é pé tẹpámọ́ṣẹ́ wọn láàyè iṣẹ́ ló máa fi rìwọ́ọ̀dù wọn lénìí. torí bá ti wá kan lásùmọ́ yín orí ti kẹ̀yìn náà nìyẹn o. ẹ ṣe dáadáa sí wọn lọ́jọ́ tòní, ẹ ṣe dáadáa sí gbogbo àwọn tó rọ̀gbà yín ká, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì rí dájú pé ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn ṣe lénìí. bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti ṣe àwọn kan tá mú kínú ara ti yín gan dùn káyọ̀ yín kún. green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.